tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn mi káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi. A kí yín kú ojúmọ́, a kí yín káàsán, a sì kí yín káalẹ́ gẹ́gẹ́ bí àkókò tí ọwọ́jà ètò yìí ti bá ń kàn yín lára níbikíbi tẹ́ ẹ bá wà, lórí ilẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá wà. A fi àkókò yìí a fi kí yín kú ọ̀gẹ̀lẹ̀ntìn nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa ti wà ní ọ̀gẹ̀lẹ̀ntìn bí gbogbo mú ló ń somi, gbogbo ojú ló ń ṣe pin báyìí. Atẹ́gùn tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́, atẹ́gùn tí ò dẹrùn ni. Kọ́lọ́run ọba láàánú kó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Àkókò yìí ẹni bá lárúgbó ńlé kó tọ́jú wọn, ẹ máa fún wọn ní ẹ̀kọ́ gbígbóná mu dáadáa. Ẹ fún wọn lẹ́kọ̀ọ́ gbígbóná mu dáadáa lásìkò yìí. Ẹni bá lágùn mu ńlé kó máa bá wọn ta díẹ̀díẹ̀ sí kára ó lè máa gbá yágíyágí pẹ̀lú àkókò tá a wà yìí. Tó ìbà Ọlọ́run Elédùmarè, ọba ògóògó, ọba àjíkẹ́, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógúnlọ́lá, aní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbọ̀ tí gbára àdúgbò, ọba ọgbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Ìbà rẹ o Elédùmarè. Ìbà àwọn ìyá mi òṣòro mọ̀fà, àwọn atoríjọpọ̀ àtẹ̀dẹ̀jọkàn àti fún jòróró ọ̀gàlàntà, ajẹran òró, ajẹ̀dọ̀ èèyàn mọ́bì. Ìbà yín o. Ìbà láàlú ògiri òkò, ìbà alẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà tó dá lápò rẹ̀ kò lójú bá alẹ̀ ilẹ̀ alánú. Ìbà rẹ o. Ilẹ̀ jẹ́ agbórí rẹ ká ṣeun rere, jẹ́ agbórí rẹ ká lè fi yin Olúwa lógo gbogbo ìgbà. Tó nínú ètò tá a ṣe lọ lánàá, ara àwọn ẹ̀dá kan, mo sọ fún yín wípé tí a bá ń sọ̀rọ̀ nípa èdè Yorùbá àti pàtàkì èdè Yorùbá, bí èdè Yorùbá ṣe lárinrin tó, ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá ní ọkàn wọn ti ṣáko lọ lórí nǹkan pè ní èdè Yorùbá. Tẹ́ ẹ bá lọ wo àwọn kọ́mẹ̀ntì ẹlòmíì máa ń kọ, àwọn tó ń fi èdè òyìnbó kọ tó dá wà o, tí wọ́n mọ tí wọ́n ń kọ. Àwọn kan ń bẹ, mo sọ fún yín dáadáa, tí wọ́n bá gbá gègé mú àbọ̀ gbá fóònù wọn mú tá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́, tí wọ́n máa sọ pẹ̀lú èdè òyìnbó, kò sí èdè àrífín yóò wà ń bẹ̀. Èdè àgọ̀ díẹ̀díẹ̀ ó máa tẹ̀lé. Torí ẹ̀ ni mo ti sọ pé èdè Yorùbá tí ì lè mọ pàtàkì ẹ̀, ó dìgbà tó bá bọ́ lọ́wọ́ ọ̀ràn Yorùbá. Ìjọ náà làwọn èèyàn ó tó mọ pàtàkì èdè Yorùbá, ẹwà tó wà ní èdè Yorùbá. Mo sọ̀rọ̀ lánàá, gbogbo tí mo sọ ń bí lánàá, kí àwọn èèyàn mọ̀ wá rí àkàwé kankan kan mọ̀ rí pàtàkì ẹnìkan ní èmi ń yẹn Buhari ó lé mi ń yẹn Buhari ni. Mo wá rẹ́rìn-ín wípé kódà àwọn ò ní wo fídíò mi mọ́ torí pé mi ń yẹn Buhari. Mo wá rẹ́rìn-ín ní gbogbo fídíò tí mo ṣe lánàá, dákun bó mo ti yẹn Buhari, pé ọmọ dáadáa ni Buhari, pé Buhari kárí. Ní Buhari tí mo sọ̀rọ̀ ń pa bó ṣe lọ ká olóyè Mọ́jàsọ́lá mọ́lé, tí mo sọ àìdá àti ìwà àjàǹbàkù tó wà lọ́wọ́ rẹ̀, mo kàn sẹ́nu kù lánàá torí pé a kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ló jẹ́ sẹ́nu kù lánàá. Kó mọ́ dàbí gbà tẹ́ pé gbogbo ìgbà la máa wá fàgbàlagbà ta yín lọ́jọ́ ń dákẹ́ torí pé ó jókòó. Buhari wo lèmi ń pọ́n lé? Buhari èwo? Ṣé lè tí mo ṣe fídíò rẹ̀, tí mo fi fídíò báwọn ọmọ ìlú rẹ̀ gan ṣe ń jubilé ti pókú? Irú rẹ̀ ò ṣẹlẹ̀ rí ilẹ̀ Haúsá kéye ó kú. Abacha kú gan ilẹ̀ Haúsá dákẹ́ rọ́rọ́ ni. Buhari wá kú, àwọn èèyàn wà lọ ń kíra wọn bọnú gọ́tà, wọn ń ṣeré, wọn ń fọ̀kadà yípo lẹ̀. Mo wá tó post ẹni yẹn tó wá rí, torí ẹ̀ mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ Yorùbá mọ́, tí mo ń sọ gbogbo ìgbà. Ẹ jẹ́ ká mọ tíbi ìsáná ká mọ kíyèsí oògùn.
kì í sọ̀pọ̀lọpọ̀ Yorùbá tẹ́ rí ló gbọ́ Yorùbá ibi tá a ti kan àdánwò ńlẹ̀ Yorùbá rè tí mo pariwo gbogbo gbà tá a bá ń wíru wọ́n mọ̀ wíru mò ń sọ̀rọ̀ tó o bá gbọ́ mi yé mo dẹ̀ máa ń sọ ọ́ nu fídíò mi ẹ bá gbọ́ mi yé ẹ pè mí ibi tí n bá ti sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ yé ẹ tètè pè mí pé kí ni mo mí níbẹ̀ máa dá yín lóhùn kì í ṣe kẹ́ lọ́ máa abuse mi mo dẹ̀ sọ dáadáa kò sẹ́ni tá kí pọ̀nrín rẹ̀ tí ò ní bínú tí ò ní react kò sẹ́ni tá kí pọ̀nrín rẹ̀ tí ò ní react kò sẹ́ni náà ṣùgbọ́n ewé márùrù mo já lásìkò tá a wà yìí torí wọ́n lé òkúròrò ikó yàn jọ márùrù ewé márùrù ni mo já inú mi sì dùn wípé ẹni yẹn sọ̀rọ̀ mo sì dá lóhùn mo dá lóhùn òun náà ó rí ibi tí mo ti dá lóhùn kódà mi ìbú question méjì péré mo béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá ti dáhùn ẹ̀ bẹ́ẹ̀ náà nínú fídíò tí mo ṣe níjẹta bẹ́ẹ̀ náà ló wá bẹ́ẹ̀ tí ń sọ fún mi pé ṣé àwọn ìran àwọn òyìnbó tákọ̀ àwọn baba ńlá wa lẹ́rú kí ló dé tí ègún nígbà tí mo sọ̀rọ̀ nípa ègún ni o kí ló dé tí ègún ò mú wọn mo ní tó bá ti róyìnbó tó dámọ̀ dáadáa pé ilé yìí wà náà tó kọ́ baba wa àwọn baba wa lẹ́rú béèrè lọ́wọ́ rẹ̀ pé bó o ní ègún ò ṣe mú ilé yìí tó bá ti dámọ̀ nínú wọn kó mú torí Yorùbá ò yí ọ̀pọ̀lọpọ̀ mọ́ mò ń sọ kí ní ẹ̀yìn rò péré ni àwọn tí ń gbélé Yorùbá nù ọ tí wọn ò gbé lóyìnbó àwọn tá a jọ ń gbélé àwọn tó wà lóyìnbó gángan understand Yorùbá ju àwọn tí ń gbélé lọ kẹ́lẹ́ mọ̀ ṣòro tá a ní. ẹ wá worú àwa agbédè Haúsá agbé ìbò àtúgbọ́ Yorùbá ìwọ Yorùbá àti ìyìnbó nìkan lọ gbọ́ tí gbogbo nǹkan Yorùbá rẹ ò dán mọ́nàmọ́nàmọ́ lẹ́yìn fún mi pé nǹkan ti bàjẹ́ ẹ jọ nítorí tọlọ́run ọba èdè Yorùbá ó ṣe pàtàkì báyìí o because tá a bá ń sáré wípé kílẹ̀ Yorùbá ó dúró ṣédè òyìnbó náà là á máa lò tí gbogbo nǹkan wọn máa bàjẹ́ ńlá lò débi tá a bá délé ní tí òfin nítumọ̀ táwọn Haúsá fi rí wa yàn jẹ tí n bá dó sáré Haúsá sí ni máa sọ pé káì mo mọ intonation tí máa lò tí wọ́n rò pé ara wọn ni mi wọ́n mọ̀ pé mi ń ṣara wọn o ṣùgbọ́n orí wọn ò wú mo mọ tí ń sọ tó pé orí Haúsá ó máa tọ̀n tí máa fẹ́ kó ṣe ni ó ṣe torí ẹ̀ ní company mi ṣe máa ń rán mi lọ tó bá jẹ́ pé Haúsá la fẹ́ dí pẹ̀lú tá a fẹ́ ra nǹkan lọ́wọ́ wọn wọ́n wà ní Mr. Taofeek ẹ̀yin ní kẹ́ bá wa handle kínní tí n bá handle ẹ̀ mọ́là ó ṣe ọjà ta fún wa ẹ lọ béèrè mi tí n máa ń ṣe nìyẹn ó ti ní method tá a máa fi ń wọlé tá a bá ti gbọ́ èdè wọn ó ní ìpọ̀nrí wọn tọ́kì tí wọ́n mọ̀ ṣe wà wúlọ́ orí wọn mọ̀ wú pé àlejò ló gbọ́ èdè àwọn báyìí bó ṣe rí nu èmi ò tún gbọ́ ẹ bá ra àwọn àbúrò mi kan tá máa ń sọ Haúsá lẹ́nu ẹ̀rọ Haúsá làwọn ni but èdè Yorùbá náà ṣe pàtàkì tí bàbá wa yìí náà ṣe pàtàkì púpọ̀ ó yẹ ká gbọ́ ẹ fetílẹ̀ fàyè lẹ̀ fún ẹlòmíì ò lè ka Yorùbá ìwé ìròyìn Yorùbá wọn ò lè ka ní tí ò jẹ́ káwọn ìwé ìròyìn Yorùbá ó tà káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn ẹ wá wo ìlú tó bá gbé èdè rẹ̀ àtàṣà rẹ̀ jùnù ẹ wo orí ibú tí máa bá ìlú náà kí ló jẹ́ kí India stand out lẹ́nìí nínú ìlú tí British colonize ní tó mú India stand out ni pé wọn ò gba àṣà British wọn ò sì gba èdè wọn tí India bá ń sọ òyìnbó ẹ mọ̀ rẹ́rìn ẹ mọ̀ yí lẹ́lẹ́ ni intonation wọn náà fẹ́ sọ òyìnbó tí wọ́n sọ òyìnbó tẹ́ rẹ́rìn bí India ṣe rí nu technology òyìnbó ni India gbà India ò gba àṣà ìwọṣọ wọn àgbà ìjẹun wọn àgbà ìsọ̀rọ̀ wọn àgbà ètò jẹ́ kí India stand out nìyẹn bọ̀ ẹ̀yin a fẹ́ gba orílẹ̀-èdè a sì kiri sẹ́yìnbó sísọ ní gbogbo ọgbà ṣé kìí ṣe Britain náà ló colonize India ni ẹ lọ wọ àwọn ìlú káàkiri tí Chinese ò bá stand lórí èdè wọn rò pé Chinese ó gẹ́tì
situation tán wà lénìí. ẹ̀rọ pé Chinese máa stand out ní axis yẹn, ẹ̀rọ pé Japan máa go far nínú technology. nílẹ̀ Yorùbá tó yẹ pé ẹlòmíì yóò mọ wo ewé tó ní ìdí báyìí níwájú rẹ̀ báyìí nígbà tí ò dá mọ̀ ó kàn ranjú lẹ̀ ní kò rí kankan kò dá kankan mọ̀ nítorí ìdíre ó tá máa sọ pé mú ìwé Akíntọ́lá yẹn kọ́kàn fi kó ọṣẹ kọ́ máa fi wé àwọn ọmọ rẹ̀ gbogbo ọ̀gẹ̀dẹ̀ tí ń ṣe wọ́n ìtàn wúkọ́ tán tutọ́ yìí gbogbo ẹ̀ máa dá lára wọn kò dá mọ̀ ó dẹ̀ wà nílẹ̀ Yorùbá ibi ìnábi sí ṣùgbọ́n lifestyle tán lè fún lé wọn lifestyle bìrìtìkó ni nítorí pé bright àbí nǹkan náà ló kọ tán sọ náà kò kọ kankan òjò ọmọ ti Yorùbá. àwọn bíbá ilá ti kó nǹkan kù tá a ti bà nǹkan jẹ́ mára wa lọ́wọ́ àwọn wá àtúnṣe tá a ti bàjẹ́ lọ́gọ́rùn-ún ọdún àwọn àjọ kan ṣoṣo ibi tá a ti ní ṣòro nìyẹn tí kàńtà ti wà à ń pariwo Yorùbá nation ẹjẹ́ àgbàlẹ̀ wa àwọn ọmọ wa kan wọ́n ń wò wá bí ẹni yẹ̀yẹ́ nítorí pé wọn ò mọ túmọ̀ rẹ̀ wọ́n mọ̀ pé ọmọ Yorùbá wọn sọ pé Yorùbá nation fún kí what does that mean? Does that mean we are going to stand alone? kò yé ta wá ló yẹ ká mú lọ CRO ká mú lọ rehabilitation center àwọn tó dá èdè wọn nù ní ẹni tó méde rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ tó tẹ̀ fọ́ a ti sọ lórí kan nìyí màá ṣe nǹkan lédè Yorùbá ẹ máa gbé kọ́mẹ́ǹtì wá sábẹ́ kọ́mẹ́ǹtì mi pẹ̀lú èdè òyìnbó tí ó pé kò síbẹ̀ ṣe fẹ́ wò ó tẹ fẹ́ kà á tẹ́ ẹ̀ ní máa rí tírẹ́sì sí pé ẹni tó kọ kíní yóò ní ẹ̀kọ́ kọ́bọ̀ torí ebú ni ó máa bú nú ẹ̀ báàbù kwakwaluwa bí èdè Haúsá ò ní bá kwakwaluwa kò sọ́pọlọ pépà ní bẹ́ẹ̀ nú ọpọlọ ẹlòmíì mo ti sọ nílò ní páálí tí wọ́n rún ni wọ́n kìbọ̀ orí ẹlòmíì nínú tí ó mọ sọ jáde tí ó mọ fọwọ́ rẹ̀ kọ pépà. ìyẹn ẹbẹ̀ yẹn kọ́ là ń lọ àkànfi yẹn ṣe àtẹ̀wọlé ni mo fẹ́ káwọn èèyàn wa ó yí padà ẹjọ́ nítorí tọ́lọ́run wa ẹni tí inú ilé rẹ̀ tó bá bí ọmọ bíi mẹ́ta àbí méjì tẹ́ ẹ rí pé àkọ́bí yín òyìnbó ní sọ ẹ jẹ́ kí kejì ẹ fi Yorùbá mọ̀ yóò correct ẹ̀gbọ́n náà ó correct látara àbúrò ọgbọ́n tẹ́ ilé dá tẹ́ fi lè rí lẹ́yìn tò nìyẹn. because èdè òyìnbó at the end of the day àwọn ọmọ tí gbogbo wọn lọ school tí ó yẹ pé èdè òyìnbó wọn sọ ẹ sọ fún wọn pé ká practicalize gbogbo nǹkan tí wọ́n kọ́ tí wọn ò rírí ni wọ́n há sórí tí wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ ó ní ọjà wa productive dollar láfíríkà ó wà fẹ́ tiwa gan o ó wà fẹ́ tiwa gan òyìnbó tún wá wọ́n tún á máa yàn wá jẹ tá a bá wá kàwé ọ̀ǹtán wọ́n tún wá mú wa lẹ́rú torí pé a lè dá nǹkan kan ṣe ordinary candle wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́nkà àwọn èèyàn sẹ́mínà ní tẹ́ẹ̀tì lọ́kà for 15 years tẹ́ẹ̀fì lọ school wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wọn kọ́ yín ní sẹ́mínà oṣù mẹ́ta àbọ̀sẹ̀ mẹ́ta pé bọ́n ṣe ń ṣọṣẹ́ rí bọ́n ṣe ń ṣe kírìmù rí kí ni ìyẹn máa ń bà mí ló jẹ́ gbogbo àti bá rí nígbà tá a rán èèyàn lọ tó lọ èèyàn pass through club science ó lọ sí LAUTECH College of Technology University of Technology ní LAUTECH ó wá graduate iṣẹ́ wọn lọ ṣe sẹ́mínà bọ́n ṣe ń ṣọṣẹ́ àti kẹ́míkà tí wọ́n fi ń fọ mọ́tò gbogbo kí ni mo kàn jókòó mo kàn ronú ni kí wàá ló lọ ṣe ní Ògbómọ̀ṣọ́ kí ló lọ ṣe fọ́dún mẹ́rin bọ́dún márùn-ún ló lọ ní kí ló lọ ṣe mbẹ̀ nǹkan bàjẹ́ ní Áfíríkà generally pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá tó jẹ́ pé a fẹ́ràn ẹ̀kọ́ nǹkan bàjẹ́ ẹ̀jẹ̀ àtúnṣe ẹ má jẹ́ lọ jìnnà a sọ̀rọ̀ òdìbì kan lánàá màá mú fọ́nrán Dr. Charles wá Dr. Charles Akpoki tí wọ́n ṣe ní Switzerland bàbá màláli Buhari o kódà tó fún un lépè ó ní kò ní ẹ dáa fún un kò nídìí kéèyàn ṣépè fún Buhari èyí ṣépè wàá ja Buhari ni
èyàn kú síbi táṣọ rẹ̀ wà wọ́n ṣẹ̀ṣẹ̀ ń di sínú pọtimọ́tò ní gbé Buhari wálé ṣé pé ọjà èpè já Buhari kò nídìí kéèyàn ó ní mo sọ lánàá no prógrámù mi gbogbo leaders Nàìjíríà pátá lè pè ń jà ẹni bá ní èpè tá a máa ṣẹ́ kì í mú wọn irọ́ funfun ni ṣùgbọ́n torí pé mo ti sọ́rí olè ọ̀kánjúà ní ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú bá a máa ti gibọ̀ ya wọn lójú báyìí owó yẹn ń ranjú mọ́ wọn ni pé èmi náà ó débẹ̀ èmi náà ó débẹ̀ òun ní ronú pé tí n bá débẹ̀ kí ni mo fẹ́ lọ ṣe tí ó bẹ́tà láì fáwọn èèyàn mi wọ́n ṣe wá ń re owó jọ tí wọ́n lọ fi gbé Buhari wálé nílùú òyìnbó lákúlì nǹkan mà bàjẹ́ ní Nàìjíríà o ojú dẹ̀ ń gbà mí tì gbogbo àwọn tá a kó sí house ní o lower house ní o àti upper house Ọlọ́run Elédùmarè ìranù ní gbogbo wọn waste of time waste of time ọdún kejì rèé ní Nàìjíríà tí bàbá Bọ́lá Tinubu ti wà ń bẹ̀ kò tí ì sí kankan tẹ̀ ṣètò nítumọ̀ tọ́mọ ìlú sọ pé wàhálà àwọn ti ṣe léyìí àfi paper work economy àdẹ pariwo kí ni láyé Jonathan paper work economy ló bà ìjọba Jonathan jẹ́ títí débi tó dé kò sí nǹkan tó kan masisi pẹ̀lú gbogbo eléyìí tẹ̀ ń di internal issue lọ́rọ̀ economy pé a fẹ́ fix economy kì í ṣe tó yẹ ká máa sọ lórí rédíò kò ní di kí paper ọmọ ẹgbẹ́ rárá internal issue ló yẹ kó jẹ́ òun náà ń pè ní management for planning àárín yín ló wà yìí lẹ máa ń tẹ́ fẹ́ ṣe pẹ̀lú economy ṣùgbọ́n nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe fáráàlú ẹ bẹ̀rẹ̀ rẹ̀ ká máa rí ṣùgbọ́n gbogbo táwa kàn rí ni pé ẹ kàn fowó lé gbogbo nǹkan ẹ kàn bu owó kàn gorí gbogbo nǹkan ìnira kàn gorí àwọn èèyàn ordinary hospital ẹ rí fix in tí ìjọba Nàìjíríà hate ti jù nílé ayé wọn ẹ jẹ́ kí n sọ fún yín tẹ́yìn ọmọ Nàìjíríà ọmọ òun ni hospital wọ́n hate kọ́ hospital Nàìjíríà ò dáa kò sí ìjọba kankan tí ó ṣe hospital Nàìjíríà tí ó fi nítumọ̀ hospital táwọn Awólọ́wọ̀ fi ilẹ̀ ńgbà yẹn nígbà gọ́ọ̀mẹ̀ntì tiwọn àwọn Zik àwọn kinní kan tó dáa táwọn èèyàn máa ń lọ agbọ́ nínú ìtàn pé ọba Saudi fámìlì ẹ̀ wọ́n máa ń gbàtọ́jú ní UCH Ìbàdàn ni látijọ́ UCH Ìbàdàn so exist mọ́ lẹ́nìí ẹ lọ bẹ́ẹ̀ níbi tó burú dé UCH jẹ NEPA lówó wọ́n jẹ NEPA ní owó tó pé wọ́n lè rí san tán láyé UCH Ìbàdàn ó bàjẹ́ tó di ilé èkúté ẹ lọ́wọ́ bẹ̀ lẹ́nìí tá bá gbé alàyè jáde òkú náà gbé jáde tá bá gbé alàyè wọlé òkú ni wọ́n gbé jáde ní UCH ẹ lọ bẹ̀ kò sí hospital ìtẹ́ẹ̀mù rí ní church gbogbo lójú wa yẹn àsan redeem church ni àsan redeem church àti àwọn church kékèké mi tí ó tún lórúkọ ló pọ̀ jù nínú UI OAU ẹ lọ bẹ̀ redeem church Unilag redeem church LASU redeem church àwọn títílẹ̀ Yorùbá bí nìyẹn o gbogbo ẹ̀ pátá gbogbo inú school wá di church gbogbo kíláàsì kẹ́mọ́ tí parí lecture ni wọ́n ti sáré change chair àwọn pastor student yóò sáré gòkè yóò ká àwọn ọmọdé náà ti sáré gbowó lọ́wọ́ wọn ìtẹ́fẹ́ ń train àwọn èèyàn nìyẹn ẹ gbàgbé normal thing primary assignment yín ìjọba ẹ wá ń kú sókè òkun wọ́n sì wá ń dìgé sínú pálí wá Nàìjíríà wọ́n sì ń gbọ́ òkú yín sínú pálí ojú òwá tì yín president ìlú òyìnbó mélòó lẹ́yìn rí tó kú sáfíríkà rí ẹ wá máa sọ fún abúká fọkànbalẹ̀ yìí ò dá níjọ́wọ́ ilẹ̀ Yorùbá a ní ìdí ìpàdé ńlá ìpàdé tí ó involve àwọn ọba torí àwọn ọba ní ìṣòro tílẹ̀ Yorùbá ní kì í ṣe olóṣèlú gangan
àwọn ọba ní ìṣòro wa, ìṣòro Yorùbá ọba ni, ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá ní ìṣòro tá a ní. Àsìkò tó, àsìkò ti tó, Yorùbá ní ìṣòro, ọba ní ìṣòro tí Yorùbá ní. Ayé Yorùbá ọba ní ìtumọ̀ jù báyìí lọ. Ẹ̀yin ọba ní ìṣòro tá a ní. Ẹ dákun fọ́nrán yìí mo fẹ́ kẹ́ bá mi tẹ̀ kó jáde dáadáa kí gbogbo ayé ó rí. Ọba ní ìṣòro tí Yorùbá ní. Ẹ̀yin lẹ jẹ́ káwọn olóṣèlú sòótọ́, nítorí pé gbogbo wọn pátá lẹ́jọ́jọ́ kanra yín níbi tẹ́ ẹ ti ń jẹ. Ẹjọ́ jẹ́ ìlú irun ni, ẹjọ́ ń jẹ ni, ẹjọ́ mú, ẹjọ́ lóòótọ́ ni. Ẹjọ́jọ́ lóòótọ́. Kò sọ́ba tí ń wojú olóṣèlú wípé ọ̀nà ìlú mi ò dáa, hospital ìlú mi ò gbádùn, kò sọ́ba tí ń complain rẹ̀. Gbogbo yín nìkà, gbogbo yín pátá, gbogbo ẹ̀yin ọba, ẹ̀yin nìkà lù yìí, ẹ̀yin lẹ báyé lẹ Yorùbá jẹ́, ẹ̀yin lẹ jẹ́ kí ayé Yorùbá ó dá, ẹ̀yin lẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá nítumọ̀, ẹ̀yin ọba ní. Ẹ lóòótọ́, ẹ lóòótọ́ kọ́bọ̀, òpùrọ́ ní gbogbo yín, òpùrọ́, aláìfẹ́ lọ síwájú fúlù rẹ̀, aláìfẹ́ lọ síwájú fáwọn ọmọ ìlú wọn. Ẹ̀yin ọba ní, ọba yín ní, ẹ̀yin lẹ bà ìlú jẹ́, ẹ̀yin lẹ bà ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ wá ṣe débi wípé olóṣèlú wa máa parọ́ ọdún mẹ́rin fáráàlú, ọba ò ní challenge wọn. Lẹ́ni a ní sitting president ńlẹ̀ Yorùbá, kò sọ ọba tó jáde sọ rí pé nǹkan báyìí la fẹ́. Àfi kẹ́ máa wá bó owó oṣù yóò ṣe gbé gọbọ́n. Ẹ̀yin ọba nìṣòro lẹ̀ Yorùbá o. Ọba aládé, àwọn ọba ìlú yìí, àwọn nìṣòro tí Yorùbá ní. Ayé Yorùbá ọba nítumọ̀ jù báyìí lọ pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn tá a fẹ́ rán ọmọ lọ léèwé nílẹ̀ Yorùbá. Ó yẹ káyé Yorùbá ó ti nítumọ̀ jù báyìí lọ. Ó yẹ kí ilẹ̀ wa ó ti gba ìdáǹdè. Ṣùgbọ́n àwa ní ìdààmú pọ̀ lọ́rùn wa jù. The only impact tí ìwé ní nínú ayé Yorùbá ni àlàáfíà tó wà nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n bàbá wa, àwọn bàbá ńlá wa abánimọ́ ní, bàbá wa mọ̀yànmọ̀yàn wọn máa sọ ọ̀rọ̀ kan, wọ́n ní pé tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá sọ fún hurunhurun rẹ̀ oníjà rónú sùn. Àwọn ará wa tó yí wa ká tí wọn ò ní opportunity àti kàwé àti lẹ́kọ̀ọ́, hurunhurun wọn ò já wa ró oorun sùn mọ́ báyìí. Ìní ń dalẹ̀ Yorùbá rú báyìí. Ìtì ń dalẹ̀ Yorùbá rú. Láìpẹ́ yìí ọkùnrin kan ní area Àjà, ìyàwó ẹ̀ lóyún sínú, irú oyún kiri, ó tásìkò ìbímọ, ó lọ sí hospital ní kó deposit 500,000 kí wọ́n tó lè gba ìyàwó rẹ̀ lẹ̀ pé ṣé abẹ ni wọ́n fi bí. Ọkùnrin yẹn lòun ò lówó lọ́wọ́, ó wá ibi tí hospital tí ó lè gbà tó lówó lọ́wọ́ tó lè rówó rẹ̀ san. Ọkùnrin yẹn gbéyàwó ẹ̀ jáde nígbà tí ó dọ̀pù mú lọ́nà Ẹ̀pẹ́, inú ó dọ̀pù yẹn níyàwó ẹ̀ kú sí, ó kú toyúntoyún. Àwọn èèyàn wá béèrè pé ẹ̀bi ta ni? Àwọn èèyàn ní ẹ̀bi ìjọba, ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a sọ pé ọpọlọ wọn dorí kodò yìí, ọkọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní blame. Wọ́n nígbà tó mọ̀ pé òun ò lówó lọ́wọ́ kí ló fẹ́ yàwó fún? Mo mi orí báyìí. Nígbà tó mọ̀ pé òun ò lówó lọ́wọ́ kí ló fẹ́ yàwó fún? Ṣé bàbá tiẹ̀ lówó kí ìyá tiẹ̀ ó tó fẹ́? Bàbá tiẹ̀ ṣó lówó kí ìyá tiẹ̀ ó tó fẹ́? Àwọn tí wọ́n ti fẹ́ra wọn, tí wọ́n gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú condition wọn wà, ìwọ ni wọn ò lè accept condition ọkùnrin. Torí ẹ̀ lọ sì fi wà nílé bàbá rẹ̀ dọ̀la. Ṣùgbọ́n ìyàwó tiẹ̀ lè accept condition tiẹ̀. Ìtàn pè níyàwó kì í ṣe kíní, kì í ṣe contract ni. Ìfẹ́ ni, kì í ṣe contract bí orí tí wọ́n ń lé kiri. Arákùnrin ìfẹ́ arábìnrin wọn ti ṣàbíyamọ kíní ìkejì. Kì í ṣe pọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n lè tí wọ́n ṣe yìí,
ó ńlá kí wọ́n ná owó torí pé ìyàwó rẹ̀ lè dọ́mọ yẹn bí. Kò sí èèyàn lè ní billions láyé kí ìyàwó rẹ̀ kú toyúntoyún tí condition bá yí padà tágbára owó ká mọ́. Àbá àti rí nílẹ̀ Yorùbá ń bí tá a bá rí gbogbo àgbáyé àwa rí nílẹ̀ Yorùbá tówó wà tí gbogbo ẹ̀ wà tí ìyàwó sì kú toyúntoyún. Bó ilé ọ̀rọ̀ tọ́jú ni tó bá jẹ́ pé hospital tó dá wà tíjọba pèsè kalẹ̀ kò ní wọ́n gágágá báyẹn. Ìlú òyìnbó a mọ gbogbo yín ṣe ń gbà tọ́jú nílùú òyìnbó káàkiri, a mọ iye bí ìtọ́jú ṣe rí tó fi jẹ́ wípé nílùú òyìnbó wọ́n ṣe ní wípé malaria tán bá rí l'Amẹ́ríkà ó máa ń strange kò jọ wọn ò rírí. Tipátipá tó fi ní oògùn tó fi ń kí ọ malaria l'Amẹ́ríkà. A sì sọ̀rọ̀ láìpẹ́ mi àtẹnìkan tí bàbá yẹn sọ pé kí n sẹ́ndì ìkẹnupálí oògùn tán fún mi lọ́sítù pé káwọn bá mi sẹ́ndì káwọn bá mi rà ránṣẹ́ pé because níbí báyìí kò sí kíní pé ó lè hard láti get because kò common. Tábàárì yẹn tí malaria mú wọ́n gádà wọ́n lọ gbé síbi kan tí wọ́n ní jẹ́ kó jáde nítorí bí àwọn ṣe ka àwọn èèyàn wọn kún àtẹ̀mí wọn. Ṣùgbọ́n bí ìjọba ọmọ lé owó kiri kò ní lé àlàáfíà àwọn èèyàn, kò ní kí ẹ̀ pẹ̀lú àlàáfíà wọn. Àwọn ń pariwo pé kíní yìí àdánwò ńlá ni ní tí ó bí yóò sì jù báyìí lọ tí ìjọba kankan bá mójútó ọ̀rọ̀ ní ilé ìwòsàn dé. Yóò burú ju eléyìí tá à ń bá lọ yìí tí ìjọba ọba tètè máa mójútó ọ̀rọ̀ ilé ìwòsàn. Gbogbo ilé ìwòsàn UCH Ìbàdàn ti kú, OAU teaching hospital ti kú, ìyẹn ayé ò tiẹ̀ gbọ́ ìyẹn mọ́. Lagos State University teaching hospital pure LASU là ń gbọ́ nítorí pé state government ló ní. Èkó dẹ̀ tó serious nínú gbogbo state tó wà Nàìjíríà là á fi ń gbúrò LASU. Tẹ́ ẹ bá dé LASU tún lé ní èrò kún bẹ́ẹ̀ bámú ni kẹ́ ẹ tó rí tọ́jú gbà. Tó bá jẹ́ pé Unilag teaching hospital náà òun náà ń function, ayé ò ní pọ̀ ní LASU tún bá yẹn. Ṣùgbọ́n lẹ́yìn FMC ló tún ti reluwé ló tún help àwọn kíní díẹ̀díẹ̀. Gbogbo wọn dẹ̀ ní ìṣòro tá máa ní náà ni pé ogun torí ẹ̀ la ṣe pariwo àwọn ọmọ wa tó jẹ́ medical doctors every minute náà move out kúrò Nàìjíríà láti wáṣẹ́ lọ sí ìlú òyìnbó nítorí pé bẹ́ẹ̀ náà ti lè sanwó wọn. Àbẹ́ni tó ní certificate lọ tó lè fi rówó ṣáṣọ pé kó mọ̀ owó lọ kò ní tọ́jú ẹbí àti family. Kọ́lọ́n kó ṣàánú wa o, ibi tá a bára wa rèé o, ibi tá a bára wa rèé. A fix economy látàyè níjọ́ tí ìjọba Nàìjíríà ti bẹ̀rẹ̀ tí ń fix economy wọn ò rí fix dọ́là, wọn ò rí fix. NNPC tẹ́ kó $18 billion $15 billion tẹ́ ìfẹ́ tó ṣe lójoojúmọ́. NNPC at the end of the day òun la gbọ́ pé wọ́n fẹ́ gbé sórí igbá wọn fẹ́ tàì. Òun la gbọ́ pé ń gbé sórí igbá ẹ̀ propose pé kí wọ́n tà. Gbogbo property Nàìjíríà náà ti tà tán kò ìṣòro bẹ́ẹ̀ kò solve. Tí wọ́n bá tó ra àwọn ara wọn náà wọ́n ra àwọn ara wọn ló ra NEPA ní òde kí náà tàn dọ̀là tá a fi níná lò lórílẹ̀‐èdè. Àwọn ara wọn náà pé NEPA mara wọn lọ́wọ́. Torí ẹ̀ la ṣe ń pariwo ìjọba ẹ̀ ṣayé rè. Ara ní ìlú yìí púpọ̀. Níjọ́ tí kinní yẹn ó bá bú pẹ́kẹ́ yóò burú, ipa yẹn ò ní ka. À ń sọ lẹ́ni ẹ̀yin mú bí àwàdà nítorí pé ẹ̀ pọ́n tá a bẹ́ẹ̀ là. Ìjọ kan ń bọ̀ tí iná dilẹ̀ irú ètò ìṣẹ̀lẹ̀ sí Buhari ṣe é mọ̀ pé yóò ṣẹlẹ̀ dọ́là pé president kó bá jáde kúrò lórílẹ̀‐èdè fún medical treatment ìlú òyìnbó ni. Kẹ́mọ́ wàá rí single hospital kan tẹ́lẹ̀ tó ṣe tí ó dáa. Eléyìí tá à ń pariwo lásòtù yìí náà bí gómìnà Èkó bá lọ fún treatment bó ṣe le tó yẹ pé òun ló ṣe lásòtù tó fi gọ́ọ̀mẹ̀ntì Èkó ló ṣe tó dà yìí wọn ò lè gbà tọ́jú ní lásòtù àwọn náà ń sá lọ lóyìnbó ni. Ó wẹ̀ pé arúmọjẹ tálíkà lẹ́ ṣe fún òun lẹ́ ṣe fún house dẹ̀ jókòó síbẹ̀ àwọn house jókòó síbẹ̀ èpè gbogbo ọmọ Nàìjíríà èpè ni ẹ máa ṣẹ́ lójoojúmọ́ ẹ má dákẹ́. Èpè ń pa wọ́n, èpè ló pa Buhari,
èpè ló pa, èpè pa, èpè tó nílé fiṣẹ́, èpè tálejò fiṣẹ́, èpè tí yàsẹ́ ìdí fiṣẹ́, èpè tó bèrè sí àtọkùnrin ló mú ló pa Buhari. Èpè ó sì pa ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe wà. Èpè sì ń jà, tẹ́pẹ́ ò bá jà ní Babangida òdìdá tí wọ́n kámpásì sórí ibùbá. Èpè jà Babangida, ìyàwó rẹ̀ kú lójú ẹ̀mí rẹ̀. Ṣé pé ọjà ni èpè ló pa Abacha? Àìmọye wọn tẹ́pẹ́ ti pa. Èpè ó sì pa sí. Ọdún ọ̀lẹ́ ń pẹ́ lẹ́nu mi lé ní ẹ máa fọ̀ dájú wà, ẹ máa fi ọ̀dájú pé kò sẹ́ni tó lè mú mi, ẹ máa fi ṣe tó wù yín fún wa. Èpè ànídákẹ́. Àṣẹtamílẹ̀ láwọn wá ṣẹ́ báyìí. Àníṣẹ́ kéékèèké mọ́ ilé tá a máa da omi sílẹ̀ fún. Ó ní bá ṣe máa ṣe lọ́dọ̀ bàbá wa. Tó pé tá a bá ṣẹ̀tàn bí iná ni kò síbẹ̀ sí fẹ́ẹ́ ṣe. Ẹ forí ko. Kò sẹ́ni tó lè bá yín wẹ̀. Àníṣọ́ jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kẹ́ gbọ́ ohun Dr. Àpòkì. Dr. Charles Àpòkì. Ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Èpè ó tún fi sí òkú Buhari wọ́sọ̀kọ̀tò. Èpè. Oníjú báyìí lọ lónìí. A tún máa mákọ̀tún ètò wa. I am your friend, Dr. Charles Àpòkì. I just enjoy my small holiday for Switzerland, Zurich. I just the cruise for Lake Zurich. Now I just open my phone. Aisha Yesufu channel. Now I see Buhari don't poof. Buhari poof. Since I come this side there, how many countries I don't turn? About 6 or 7 countries. I know they like to receive call from Nigeria. I know they like to listen to Nigerian news. Because since I dey waka for here, na so hiss I dey hiss. I go just dey hiss. The hiss. When I remember the potentials, the resources, the intelligent human capital when we get for Nigeria, and the way our leaders and the followers rubbish my country, they pain me. I just dey hiss. So to come to say Buhari poof. I don't know whether not today sad or today. I don't know what to do. But it gets some questions when I want to ask. Number one, why all of them they poof overseas? Why all of them they poof overseas? In April, when I did London, Buhari did there. Another of our presidents did there, can't receive treatment. This is now 41 years I don't be medical doctor. The time I was in the University College Hospital in Badan, it was one of the best hospitals in the Commonwealth. King of Saudi Arabia, they send in children and in family for treatment there. But these same wicked leaders, when they go die overseas, now them kill these hospitals. Recently, there was no water in UCH. There was no electricity in UCH. Patients were protesting. But these wicked leaders will fly overseas to treat pimples. Will fly overseas to treat sneezing. They ruined their hospitals. In fact, Buhari's wife at one time complained that there was no Panadol in the Aso Rock clinic. Meanwhile, the budget for that clinic alone was more than the budget for the 16 teaching hospitals. Then, these 16 or 26 teaching hospitals. And so, I don't know whether to mourn. Mourn who? Mourn for what? I saw Buhari's daughter crying in front of the hospital. These people think that they are special while we are animals. And I told you that the European cow gets $2.5 every day as subsidy, while the budget for health for a Nigerian is $8 per annum.
Should I continue? Buhari's wife is alleged to have said that her husband asked for forgiveness for the mistakes he made. So Buhari knows the word forgiveness. When Ogedegbe and Bartholomew Owo were retroactively sentenced to death for trafficking in drugs. I hate drug trafficking. The whole world pleaded with Buhari to commute their sentences. Buhari tied them to the stake and fired them, shot them. Buhari, forgiveness for NYSC members that were killed because you talked about baboon and monkey blood, because of your greed, your vain ambition to win elections. People's children were killed. Forgive you, Buhari, when you said that Sharia is something you must pursue to its logical conclusion. And people's hands were cut off in some of the states for stealing goat. Meanwhile, your cronies, they say you are as clean as a whistle. One rubbish human being that talked rubbish throughout his houseboyship with you. Clean as a whistle. The man that's in the Bible that returned the one talent they gave to him was clean as a whistle, but he was unproductive. Buhari, what did you contribute to the development of Nigeria from the military era till you spent 8 years, wasted 8 years of the life of our country, set us back 80 years, and went to die in London? Need Dafwe. She'll forgive you. The children that were shot dead during EndSARS, their parents should forgive you. The ones that were thrown into the river, the ones that disappeared without trace, their parents should forgive you because you are so special. I was amazed to see northern youths dancing Buhari Yamutu. Really Yamutu. They were dancing for your own people to be celebrating, for your own people to be dancing. In the streets, some of them were dancing inside water. Water shows how bad and wicked you are. Buhari was a cancer in our country. They say we should not talk ill of the dead. The dead should behave well while they are alive, so that we won't talk ill of them. Shakespeare said that the evil that men do lives after them. And if the evil lives after them, the comments will live after them. Buhari had an opportunity. He was governor of Gongola State, became military head of state, became president twice, and he didn't do anything. We must talk ill of wicked people who create evil in our country, so that those who are alive will know what will become of them. Now, Buhari died in London. All the mumu, useless human beings, they are flying down with our money. With our money. Nigerian embassy is there. Nigerian embassy is there. Can the embassy arrange for the evacuation of his body? Who wants to steal his body? Is it Umar Udiko? Can they arrange to bring him here? You will spend our money to go there for medical treatment. You will spend our money to die there. You will spend our money to carry you back. Well, una dey craze. Una dey craze. I'm ashamed to be here. See everything organized. This house I'm living in, they want to knock it down. This house is still a very new house in in Nigeria, in Victoria Island. They want to knock it down. That is an old house because the people are utilizing their money well. We cannot continue like this. Buhari, you didn't do well. You didn't do well. You brought all these bandits into this country. You didn't do well.
We didn't do well. My name is Dr. Charles Apoki Adevex.